Ìwé àyànmọ́ orí kìíní abala kẹta ń tẹ̀síwájú. Aláàánú kì í tán. Bí wọ́n ti yọ sí ilé ìwòsàn náà, gbogbo àwọn tí ó dúró mì sẹ́yìn fún wọn. Wọ́n fún wọn láyè láti rí oníṣègùn òyìnbó kíákíá. Omi ń ṣàn lójú Bọ́lá bí omi odò tí ń jáde láàrin orísun tí ń bẹ lórí òkè, tí omi ń jáde láìsí ìdádúró. Àlàbí wá Adé mọ́ra pinpinpin. Ó ń tara pàrà wéré. Oníṣègùn òyìnbó fúnra rẹ̀ ni ó gba ọmọ lọ́wọ́ Àlàbí. Ó gbé e wọlé, ó sì gba ilẹ̀kùn mọ́rí. Kí ni Bọ́lá kò fi bẹ̀bẹ̀ nítorí àti wọlé? Kí ni kò wí tán? Ṣùgbọ́n ọmọbìnrin tí ń bá oníṣègùn ṣiṣẹ́ ní òfin iṣẹ́ àwọn kò gbà kí ẹni tí oníṣègùn kò bá fẹ́ kí ó wọlé tẹ̀lé. Báyìí ni Bọ́lá àti ọ̀rẹ́ rẹ̀ fi dúró sí ẹnu ọ̀nà tí àwọn fi etí léko bí ọkọ ìyàwó tí aya rẹ̀ ń rọbí nínú ilé, tí ọkọ ń ké níta. Láìkúnlẹ̀, Àlàbí àti Bọ́lá gbàdúrà tó ẹ̀mẹ́fà kí oníṣègùn tó jáde. Wọ́n ṣọ́nà tó wákàtí méjì kí wọ́n tó gbé Adé yọ. Oníṣègùn ní ó kọ́kọ́ jáde, kò sì sọ ohunkóhun sí wọn rárá. Àkókò yìí ni Bọ́lá ti rò gbogbo rẹ̀ pin pé àbúrò òun ti kú. Ṣùgbọ́n ìṣẹ́jú mẹ́wàá lẹ́yìn tí oníṣègùn jáde, wọ́n ń yí Adé bọ̀ lórí kẹ̀kẹ́ kan tí ó dùbúlẹ̀ sí gbalaja. Bí wọ́n ti tì í yọ lọ́ọ̀kan, ẹkún ni Bọ́lá bú sí. Òkú àbúrò rẹ̀ ni ó rò pé wọ́n ń gbé bọ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n súnmọ́ ọn, tí ó rójú rẹ̀, tí Adé yí orí rẹ̀ fúnra rẹ̀, ó ní, Àlàbí, Adé kò mà kú. Ọlọ́run mo dúpẹ́ o. Báyìí ni oníṣègùn òyìnbó ṣe gba Adé sílẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí wú Àlàbí lórí púpọ̀.